wọ́n fẹ́ padà wálé ọ̀tẹ̀ tó bá wá wálé tó di pé pásítọ̀ Gbénga rèé ọmọ Jésù pásítọ̀ Gbénga rèé torí pé ibi tá a bọ́ rẹ̀sì dé ẹ má jọ fèsì tàn yín torí pé àwọn wèrè ẹlẹ́sìn kẹ́pọ̀ láyé à ń sọ̀rọ̀ pé ká ọlọ́ọ̀ni fájà aláhùn kù sáná àwa òun dá ewé àjẹ́ òbàlẹ̀ àtẹyọ àtàrẹ pé kẹ́ ẹ máa lò kẹ́ ẹ máa fi dìfẹ́ǹdì ara yín kò sẹ́sẹ̀ ń bẹ̀ àwọn àfáà wèrè ká wá kóra wọn jọ àwọn ní àràmù sójú àràmù ni bòròró fi kọ́ ọlọ́ọ̀ni kẹ́ ẹ sìn mí mọ́ṣáláṣí ẹ ti sìn ẹ bá fẹ́ sin lóhùn ẹ̀kọ́ ní chọ́ọ̀chì bọ̀tì kí ló fi dìfẹ́ǹdì ara rẹ ó ní nǹkan ṣẹ̀ǹbáyé lọ́wọ́ ni o òun la dì mọ́ra yìí o ó ní gbogbo ẹ̀ lọ́wọ́ ni o tábàdé yìí àdéṣe ẹ̀kọ́ mi lọ rí. kò sóògùn bánú Quran kò sínú báíbù ewé àtegbò Ọlọ́run dá fáwọn ìyá wa àtàwọn bàbá wa lọ́mọ fi sọ pé oríkùtàkù gbogbo ọ̀tá Yorùbá nation wọ́n lọ yọ àdá nílùú Àbújá a sọ fún ọ pé àdéhùn ni wọ́n yọ bá kí àdá wọn bá kọ ẹ mọ̀ fi para yín ni o. Ayíkí tí mo bí owú. Òjò ńlá. Tí ikùn ẹlẹ́dẹ̀ ló sùn. Bó ṣe rí náà nù. Àwáyé. Èmi àti ègbò tẹ́tọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀. Tó bá yẹ kéèyàn ló wí ní ìdílé. Bíbélì ni mo tẹ ewé fún ìgbé dídá àti ṣùgbọ́n mi.